ẹnìkan ní 12 years ló ń sàṣì àfáà ni ó tún wá lóògùn lọ ó ní 12 years ló ń sàfihàn sàṣì ó sọ fún báńkì 12 years ló ń sàṣì àfáà kan sọ pé mo jowó ẹ̀ fún 4 years lẹ́yìn ìgbà mo rí pé ntọ́lọ́ ṣe fún ọ̀pọ̀ lè ṣe fóun wọ́ mo ti fẹ́ràn rẹ ní ìsìn tẹ́ra wọn. àwọn tí wọ́n ní oògùn gbogbo òǹrọ̀ oògùn àti tá a ká mọ́ àfáà lọ́wọ́ lónìí àti tá a ká mọ́ ọ̀dọ̀ pásítọ̀ àwọn ẹlẹ́bọ ni torí pé ẹ̀sìn ilẹ̀ ẹlẹ́ni ọ̀wọ́ alátòkè mistake tí wọ́n ṣe ni pé wọ́n wá ìtọ́sọ́nà wọ́n wá ń wọlé torí pé wọn ò rí òkè kankan wò àwọn àgbékalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹ̀ ti mọ̀ pé àgbélẹ̀ ti kalẹ̀ tá a pè ní Islamic market nítorí pé àtà àgbékalẹ̀ fẹ́ lówó nídìí ẹ̀ àbá fẹ́ benefit nídìí ẹ̀ kìí ṣe tara wa là ń wò táwọn èèyàn là ń ṣe kíni là ń wò ẹ̀sìn tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run ẹgbàlá yìí ẹ̀sìn tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run yàtọ̀ sí ètò wá látọ̀dọ̀ àwọn èèyàn kò kì í ní kànú àánú máa ń wà ń bẹ ẹ jẹ́ fẹ́ lápòjú ẹ̀ àwọn mùsùlùmí làwà kí àwọn mùsùlùmí tó dé àwọn Christian Isa ọmọ Mọ́ríámà ọ̀gá wọn olùtọ́ wọn sọ́nà iná ní Isa ọmọ Mọ́ríámà kí Isa ọmọ Mọ́ríámà tó dé Musa tí wọ́n pè ní Mose Isa ọmọ Mọ́ríámà tí wọ́n pè ní Jésù kí n fi tó wa kò sí ẹ̀sìn Ọlọ́run kan tí ànábì Ọlọ́run mú wá látọ̀dọ̀ Ọlọ́run gbogbo wọn máa ń papọ̀ níbi àánú àwọn èèyàn ẹ jẹ́ fún lápòjú ẹ̀ kò sí Christian náà tó lè takò pé nígbà tí Kùránì ní ká má mutí kí á ní Jésù wí ọdún náà wínú báìbù tí wọ́n máa fi tì sí wọn ní pé ẹ má mutí tọrọ tí ọ̀tá ọmọ ènìyàn ni ẹni bá ti mú ayé ẹ̀ ti bàjẹ́ sáànù kan tó wá tẹ̀jẹ̀ pé a fi ń tẹ̀ láṣẹ Ọlọ́run ṣé àwa gan tó fi jàǹfààní àlàáfíà fún gbèsè ayé wa ẹ̀sìn wa nìkan ni ó sọ pé ẹ gbọ́dọ̀ pànìyàn ẹ bá dọ̀dọ̀ Christian náà sọ pé ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ pànìyàn àti wọn á jọ pàdé níbi ẹ má ṣẹbọ Muslim sọ pé má ṣẹbọ Christian náà sọ pé má ṣẹbọ tẹ́ ẹ bá rà àfáà tí bá ń ṣoògùn àbẹ̀rí pásítọ̀ tí bá ń ṣoògùn àwọn méjì ọ̀yà sì tíra wọn wọ́n kọ́ yẹn sí tíra wọn. àwọn tí wọ́n ní oògùn gbogbo òǹrọ̀ oògùn àti tá a ká mọ́ àfáà lọ́wọ́ lónìí àti tá a ká mọ́ ọ̀dọ̀ pásítọ̀ àwọn ẹlẹ́bọ ni torí pé ẹ̀sìn ilẹ̀ ẹlẹ́ni ọ̀wọ́ alátòkè mistake tí wọ́n ṣe ni pé wọ́n wá ìtọ́sọ́nà wọ́n wá ń wọlé torí pé wọn ò rí òkè kankan wò àwọn àgbékalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹ̀ ti mọ̀ pé àgbélé ayé rọ ni kì í ṣe àtọ̀run wá tí Muslim bá fẹ́ tako Christian ó lójú tí ó ti tako kódà bẹ́ẹ̀ látòrí ọ̀sọ̀rọ̀ Ọlọ́run wọ́n jọ mọ̀pọ̀ Ọlọ́run wà àmì ìjọ mọ̀pọ̀ Ọlọ́run wà àmọ́ ìròyìn tí Christian ó fún Ọlọ́run níbẹ̀ ni Muslim sọ pé wọn ọgbà ẹgbọ́ tó ń gbàgbọ́ rí ẹ sì máa wò èdè wọn rí pété ẹ̀mọ́ torí kọ́mọ̀ mọ́ túmọ̀ sí nǹkan mi ló ń da àárín àwọn méjèèjì rú lápèjú ẹ̀ wọ́n ní Ọlọ́run bímọ kò sí Christian náà tó lè sọ pé Ọlọ́run á lóyún ó bímọ àbùkù ni Muslim ní Ọlọ́run ò bímọ àwọn fẹ́ràn pọ̀ Ọlọ́run ò bímọ ṣùgbọ́n wọ́n máa ń wí nínú èdè tí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ìgbà táwọn bá wa sọ tí wọ́n sọ pé no Ọlọ́run ẹ̀yọ̀ kan náà ni kí ó sì ẹ̀mí mímọ́ yìí sọ Ọlọ́run tí ń ṣe màláíkà lẹ̀mí mímọ́ Ọlọ́run yìí sì ṣe bàbá torí kò níyàwó kò sí lọ́mọ ẹsẹ̀ tí èsì bàbá tí ò níyàwó bóòlù sí lè lọ́mọ tó wà logical ó wà philosophical and it's a reality but bí wọ́n ṣe sọ pé àwọn òjò takora wọn tó sínú wọn sáàpù Ọlọ́run gangan ó sáà ti dín ní o bí sẹ́fẹ̀ pọ̀ Ọlọ́run gangan wà gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n sì mọ̀ pé Jésù Ọlọ́run Muslim ní Ọlọ́run lásán ni ẹ má fún ròyìn tó wá sí pọ̀ jù wọ́n ẹwọ́ àwọn abẹ́ àtakò yẹn pé kò jìnà ìyẹn ni kò fi affect mọ́ pààyàn tó ẹ bá Christian bá gbà pé Jésù Ọlọ́run gidi ni lóòótọ́ wọ́n ti ṣe àwọn kankan sí tó jẹ́ àwọn capital thing tí kò jẹ́ kí ọmọ ènìyàn dorúkọdù àbí kọ́rọ̀ rẹ̀ dàrú gbogbo tí ń dọ̀rọ̀ wá rú lónìí àìrọ̀mọ́ Ọlọ́run lókè tẹ́ bá bọ́ sọ́dọ̀ ẹlẹ́bọ tẹ́ bá fẹ́ gbé kinní fún ọ pé kí ayé rẹ̀ ó lè bá a dà wọ́n wà fún ọ ní àwọn punishment kan tó pé ìwọ gan mọ̀ pé ayé rẹ̀ ti ta lẹ́yìn pé ń da yìí ó yọ padà ta náà ni wọ́n lè sọ wípé o ti lówó lọ́ọ́ báyìí oṣù bó o ní sí oṣù lọ wọ́n ní èèwọ̀ owó tó ní náà nìkan mọ̀ sí oṣù mọ́ ṣé Ọlọ́run lè fún yàn lówó kó wá lóun gbà nǹkan oṣù tẹ́ bá ti yà lọ́sọ́dọ̀ wọn nìkan lẹ́yìn lára bí àlàyé ẹwọ́ ẹ̀mẹ́yà wọn olówó ẹlòmíyà wòlé kẹ́ ẹlòmíì gbogbo wọn yóò kú kó tó kú òun gbogbo méjèèmú agbára títí kíni tí ń lò nìyẹn ní òsínú Islam àti Christianity ṣe é rí nígbà tí ẹ̀sìn tó jẹ́ àlàáfíà ọba ti gbàjọba rándaràdán ni ọba yí àwọn aráàlú jẹ iná lọ jẹ́ kí corruption pọ̀ nígbà tí Christian jẹ́ Christian tí Muslim jẹ́ Muslim níbi ìfún lẹ́yìn 25 years sísìn ìwà aburú òtò báyìí ìwà ọ̀pọ̀lọpọ̀ Muslim àti Christian ní ẹ̀sìn wọn ò ṣe bí Muslim gidi mọ́ Christian náà ò ṣe bí Christian gidi mọ́ surface lọ́pọ̀lọpọ̀ wọn àmọ́ Ọlọ́run lókè mọ́ n gbogbo oníwàásí ò ní lọ Mùsùlùmí ò ní lọ gbọ́wàásí Christian ò ní lọ church whatever be the case nínú Islam tí a bá gbé ètò ìjọba Islam kalẹ̀ wọ́n ní ẹ má force Christian torí òun náà níwèé tí
ó ṣe é tẹ̀lé tẹ́ ẹ máa sọ fún pé ọ̀dà kí ló dé tó tẹ̀lé ọ̀rọ̀ tí ń bẹ ń bì fún àlàáfíà ìgbésí ayé àwọn tá a jọ ń gbé ìjọ táwọn ẹbí gbéjọba Islam kalẹ̀ Islam níjọba ó níjọba bẹ́ẹ̀ tìjọba pọ̀ ètò ìjọba pọ̀ defence judiciary ṣùgbọ́n níbi tí judiciary yẹn làwọn Christian ti wá mẹ́sàn pé ẹni wọ́n máa fi Kùránì dájọ́ àwọn náà níwèé àrẹ́bìnrin bẹ́ẹ̀ ni ẹ̀yin aráàlú ẹ̀yin mùsùlùmí tí ẹ níjọba lórí ìlú Madina tẹ́sí ìjọba lórí Madina ẹ yọ̀ǹda àwọn Christian tẹ́ bá ti lo Kùránì fún mùsùlùmí ẹ máa lo Bíbélì fún Christian àwọn nìkan ló yọ̀ǹda fún. Wọ́n sì aláwọ̀ pé nígbà wọ́n lọ rìn àjò láwọn onítìrà wọn wà níbi tí wọ́n lọ sun inú mọ́sálásí kí ló dé pín iṣẹ́ lẹ́bọ̀ àwọn náà mọ Ọlọ́run ìlànà ó kàlùkù kan lè ṣe kíni ó lè yàtọ̀ díẹ̀ díẹ̀ ibi tí mo ti lọ ni wípé kódà ẹ̀sẹ̀ ta láǹsìn ní tí ó gbọ́dọ̀ wá wọn náà ní àlàáfíà fún wa ṣé wá rí àwa tá a dówájú yín láàrin mùsùlùmí o a fi nǹkan mẹ́ta yàtọ̀ ìyẹn ló jẹ́ kí ẹ máa rí oríṣiríṣi nǹkan tá à ń ṣe kíni o tá à ń ṣe nǹkan alákọ̀ọ́kọ́ ni pé a nípìnlẹ̀ rí níta ẹ bá rò báwọn bàbá wọ ọba ṣe táwa bá ń ṣe ìpìlẹ̀ rí lọ́jà àmọ̀ pé ń tọ́ ya fi kún rẹ̀ ọmọ ṣèkè Abdulbaki Muhammad ya a nípìnlẹ̀ rí tẹ́kọ̀ tí ìpìlẹ̀ rí wá dání lórí ni pé òtítọ́ kí lọ́lọ́run wí kí lànà bìbí ìyẹn alákọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì atún ara wa bí ìtọ́ra ẹni bí ni pé kéèyàn wá wádìí kí lẹ̀ṣẹ̀ gangan ẹ gbọ́n mi mo ní n tá a kọ fún ìjọba federal government nígbà tí Boko Haram sá ń pààyàn wọ́n sọ fún mi pé kò pọ́sibù bí Boko Haram ṣe ń pààyàn yẹn kì í ṣẹ̀ṣẹ̀ tọ́gìrì hooligans àbí àlàmálà kéèyàn máa ṣiṣẹ́ fáwọn ẹlòmíì tí sàrà lu ẹ̀ kò dẹ̀ sínú ẹ̀sìn ọ̀nà tẹ́ wá lè gbà gbógun tí ká máa pààyàn yìí báwọn bá ń pààyàn ló pọ̀ ẹ̀sìn ní north ẹ lè rí tọ́ọ̀gì kankan ní north bíi Rasaki Fatai àbí tẹ́ bá délé sà tẹ́ bá fẹ́ rí tọ́ọ̀gì bẹ́ẹ̀ bíi Pọ̀nfọ́ bíi Samuel tẹ́ bá fẹ́ rí tọ́ọ̀gì wò bíi Mufu Rasaki ìlú ń kálukú kò síbi tí yóò ní tọ́ọ̀gì tiẹ̀ tí yóò máa takò fín gẹ́gẹ́ sí Bíbélì ló ní kí Kọ̀ǹfọ́ ya tọ́yà tẹ́ ẹ bá dé ní south east ibẹ̀ ló burú jù ní south west ní south generally south mẹ́ta ló wà south west làwọn wáyé Yorùbá south east tó wà ibẹ̀ ní ìwà criminal àwọn tí ń pààyàn jù wọ́n máa ń bọ́ǹbù àwọn dúkìá ìjọba bẹ̀ka wọn ní báyàn ní dáwà lálẹ́ jù bẹ́ẹ̀ tẹ́ bá kó gbogbo wọn lè rí muslim láàrin wọn tẹ́ bá bá mùsùlùmí láàrin wọn ẹ̀ tẹ̀lé gbẹ̀rún christian wọ́n sì ń ta ní da bí ìwòrú lápèjú ẹni ẹsẹ̀ àbí bí Ìlọrin àwọn Rasaki ní àwọn Fatai ẹ̀lẹ́rí christian láàrin wọn bẹ́ẹ̀ bá bá christian láàrin ọjọ́ ẹ̀yọ̀ kan kí ló dé tá a bá fẹ́ máa fi búra wa pé ẹ̀sẹ̀ kan ń pèpè fún ìdàlúrú tá a lè sòdodo ọ̀rọ̀ bá lè mọ ibi tá a ti find solution sí ẹ̀yìn ìjọba àpapọ̀ tẹ́ máa ṣe ni pé máa wá àwọn pásítọ̀ tí wọ́n lóòótọ́ lẹ́nu àtàwọn àfáà tí wọ́n ní òótọ́ tán ní mà àwọn náà bọ́ sórí rédíò wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n jẹ́ kó mọ̀ pé jihad kọ́ làwọn èyí ń ṣe wọ́n ń pààyàn lásán ni wọ́n rán wọn sẹ́nu after 10 years tá a sọ̀rọ̀ yẹn àṣírí wá tú àwọn tó ń pààyàn yìí kódà àmúlùmọ̀lá ni wọ́n bá alágbèlébù tó ní àgbélébù ní ìgbáyà wọ́n bá ń bẹ̀ àmẹ́rù sí ni kọ̀mándà ni wọ́n ní ọkà fáṣíà kò lè ka fáṣíà muslim mẹ́bẹ̀ẹ́ lóòótọ́ ṣùgbọ́n bọ́ọ̀ ni christian àti muslim ṣe lúpọ̀ wọ́n á jọ ń ṣe jihad ẹ̀sẹ̀ gbélébù ni ẹni wọ́n ní christian àti muslim wọ́n wá jọ ń ṣe jihad wọ́n náà fẹ́ lu sẹ̀ríà christian àti muslim ó tún wá jọ ọ̀kan náà àwọn tí wọ́n pàwọn yẹ̀sẹ̀ lábẹ́tọ́ bí ọ̀gá kò lè dáka fáṣíà kà ó sì fẹ́ lu sẹ̀ríà fáṣíà tó bẹ̀rẹ̀ kùránì kò lè dáka ta ló wá rẹ̀ yín ó lè fọ́kẹ́ ìṣẹ́sẹ̀ lẹ́yìn yìí ẹ máa wọ̀ tí a bá pa mùsùlùmí bí 1000 ẹ̀kọ́ kan wọn á lè pa bí christian bíi 10 wọn bá ní jihad làwọn ṣe mùsùlùmí ń pa o gbogbo ẹni tí ń pa nínú ọ̀tí ẹ̀ mùsùlùmí ẹ̀kọ́ kan ní wọ́n kọ lu christian bó lè yìí ṣe jẹ́ àṣírí ti wá tú àṣírí yìí ò pamọ́ wọ ẹjọ́ ìbálájú lóko Amẹ́ríkà dandan tú àṣírí pé terrorism kò belong to Islam báwọn máa wọn tí wọn bẹ̀rẹ̀ behind it lẹ́yìn náà wọ́n wá mú wọn gan àṣírí wọn wá ń tú tí ó wà lẹ́kẹ̀ẹ́ sí pé tọ́ba yìí pé ọ̀bà rí ìròyìn tó rí ká wọ́n bọ́ sórí Google gbogbo àwọn ọ̀rọ̀ ìròyìn yẹn bẹ̀ lórí Google kọ́ àwọn Christian member tẹ́jẹ́ member Boko Haram tí wọ́n ń pààyàn ló kọ Islam àti Muslim náà ok nínú àwọn tí wọ́n ń da south rẹ̀ south east ni asari dòkòbọ̀ Mujahid òun nìkan Muslim láàrin wọn ọ̀gá gbogbo wọn ṣe rí ẹgbọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀fọ́ alákísẹ́ ìdí o báwo wà lè wọ́n ṣe jẹ́ Mujahid tó ní ìdí wọn tó ṣe ń dá jẹ̀pọ̀n lẹ́ ẹ̀ sí kálakàlà bó ṣe rí nù títọ́ka sí pé a gbọ́dọ̀ ṣàdáyanrí ẹ̀sìn àlàáfíà lè máa bí ìdí kejì táwa fi tó pa nípìnlẹ̀ rí àwa gbìyànjú àti tọ́ra wa bí pẹ̀lú kéèyàn wámọ̀ ni o ẹ bá ti wámọ̀ tuntun rẹ̀ bí ẹ bá ti nímọ̀ ó ti pé lórí bẹ́ẹ̀ ṣe rí wáyé ọlọ́run yọ ọdún tá a fi ń wádìí kátírà travel kéde ẹ̀sìn gan èyí tá a wá rí nítorí pé ìpìlẹ̀ wa dáa lẹ́rí tá à ń gbé kalẹ̀ ṣẹ́gbọ́n mi yẹ nọ́mbà 3 wọn náà ni pé àwa yìí ṣe mùsùlùmí tí kàn ṣe ìsìláàmù torí pé jogún ẹ̀ àbí torí pé lọ ilé kéwú lásán torí gbogbo ilé kéwú wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní wọ́n ní fíṣàn mùsùlùmí tó ní fíṣàn ni wa ẹni bá sì ní fíṣàn àfojúsùn yóò ní mission yóò ní tó gbé lọ́tọ̀ fẹ́ ṣe ẹ̀ ń bá ní mission yóò ní action ẹ̀ ń bá ní action ní man function so ẹni tó ní fíṣàn yóò ní mission ẹni yóò ní fíṣàn
yóò ní mission, ẹni ó ní mission yóò ní action, ẹni ó ní action ó ní function. Mẹ́rin ni pé ẹni tó ní vision ó ti wò pé ibi tó ń lọ rè. Tẹ́ bá ti wá wò kákọ́lẹ̀ tó bá ní vision yẹn tó ti mọ̀ tí ń lọ pé ibi tí mò ń lọ rè tí mo fẹ́ ṣe rè. Dandan ni ẹ bá kankan lọ ti ń ṣe tí ó fi débi tí ń ṣe kíni. N ti ń ṣe òun ni wọ́n pè ní mission. Àwọn àgbékalẹ̀ activities ẹja adọ́jàlẹ̀ ẹja adágbálẹ̀ bí bá ṣe ń dálẹ̀ láti mọ̀ pé n tó lò ní ọ́. Mùsùlùmí tí ọkàn máa wà ní òòlù tí ò ní ní ìtumọ̀. Ò ní ní ipa kankan tó ń gbé ṣe. Ṣé ẹ rí ìtumọ̀ rẹ̀ ni wípé ó yẹ kẹ́ ẹ béèrè pé kí ló dé tí a ronú débi kí tiẹ̀ ló sún wa débi pé ká mú àwọn ọ̀dọ́ kò sárúgbó nu wọn o àwọn ọ̀dọ́ bíi ẹgbẹ́ wa bá àwọn ọmọ tẹ́ ẹ bí náà ni kí la kó sí ẹ lórí tí wọ́n fi ń bọ́ ọ̀tà lóru tí wọ́n fi ń sọ́lù yìí ó sì ò ṣe ẹ̀yin tẹ́ ń bẹ́ lu ìsá máa pè é à ń sọ́lù àwọn community kan bẹ tó pé àwọn tó wá fún wa lẹ́tà pastor ni bóyá ò ní secretary community àbó ò ní chairman community ẹ̀jọ̀ á máa sọ community wa pastor ni àti owó olójú ẹgbẹ́ ní sọ́ọ̀sì bọ́ wáyé aláàmọ̀ yìí wọ́n dàgbà táwọn káfẹ́ máa takọ̀ wọn ní mọ̀tàwọn kò kìí ṣe threat fún Christian ní tó fẹ́ ní àlàáfíà àfìgbà téèyàn bá dìde tí bá yàn èèyàn jẹ tó bá jẹ pé Christian wà ló fẹ́ yàn èèyàn jẹ tó wá fẹ́ parọ́ ní ọ̀sọ̀ pé wọ́n à ń bá wọn jàjẹ̀ sínú wa fẹ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́wọ́ rẹ̀ ni tọ́lá àti bẹ́ẹ̀ sí mùsùlùmí náà ilẹ̀ kan bẹ jáde kó òdodo ọba ilẹ̀ yẹn pọ̀ díẹ̀ báyìí wọ́n bá gbé sábọ̀dù ilé kí ó ṣe ìfẹ̀sì dákọ̀ rẹ̀ kí wọ́n dàrú lórí afẹ́fẹ́ mọ́ wa ní wọ́n bá yálé ẹni tó nílẹ̀ bá mi pé òun lòún nílẹ̀ àfáà sì ti gba ilẹ̀ lọ́wọ́ òun ọdún nítorí òun fẹ́ àmọ̀dọ̀ mi ni pé lọ́nfà gbé wọn á lọ mú ìwé ìjìlá tó ń fira lè wá wọn àgbà àwọn àtàwọn lẹ́gbẹ́ sàn wọn sì lọ bá àwọn àtàwọn wọn ò bílẹ̀ pé àwọn àtàwọn ò jí ẹjà kìjà kan ní ẹ lọ́ba bá mi a sì wà lé wọn lásán gbà pàtó dọ́dọ̀ mi wọn ni ilẹ̀ só dájú pé ilẹ̀ ní wọn láwọn ọ̀dà ilẹ̀ ọmọ evidence wa ìwé tó kó lọ bí oríṣi méjì ìwé tó fira lẹ̀ mo fi lé lọ́ọ̀yà àtàwọn lọ́wọ́ bá ń wò wọn lòun mọ lọ́ọ̀yà yẹn wádìí ṣé lóòótọ́ ni ó ra lẹ̀ wọn ni lóòótọ́ ni awádìí dé ìdílé nǹkan wọn ni òun ló ra lẹ̀ àwọn kan lọ́kàn fẹ́ẹ́ tó ta báwo wọ́n yẹn tẹ́rí ìjẹ́ sọ̀fíọ́ lòun náà àfáàdì sọ̀fíọ́ náà tó ní ó bá wọn ṣiṣẹ́ náà ọyọ̀ tó yẹ̀wò wọ́n ní òun náà jẹ́ ni àwọn lọ fún àfáà nímọ̀ràn pé kẹ́ tó máa náwó òsì lórí ilẹ̀ olẹ̀ ilẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ yìí ìdí tí èfi ṣẹlẹ̀ yìí tí èfi ṣẹlẹ̀ yìí tí èfi ṣẹlẹ̀ yìí rè àwọn ẹni mọ́sọ̀ bẹ́ẹ̀ máa kìnnì kan ṣé ẹ̀yin kírísẹ̀lẹ̀ ti máa gbé ní ọlọ́run kápò làbá ń ṣe o kò ní á fi ìmọ̀ yànyàn jẹ propagate òtítọ́ how possible kọ́ wá sọ wípé ìtọ̀ ló fi fọ ìgbẹ́ bí ìgbẹ́ bá ti ẹ̀wọ̀n tán sẹ́tọ̀ ní máa rùn asa sọ wọn gbọ́ bá ti lọ bá yọ sábọ̀dù ọ̀pẹ́ rògbèrè làbá yẹn sọ wọn náà ti rán àtẹrí pé kí ní ilé díẹ̀ má ṣe kó lórí ilé ó tọ̀nù ọ̀pọ̀ lọ́ba ẹnì kan náà bẹ́tẹ̀ pé wọ́n sá pọ̀ lọ́ba tó pé ó lè bọ́ sí Christian ẹ wò ní ìsìn ṣé ebi ẹ̀yin lẹ́wà bí à ń sọ̀rọ̀ ọjà ìgbésẹ̀ táwọn nǹkan rè tẹ bá dé gbòòrò ẹ rí tẹ́tọ́ máa lọ fẹjọ́ sùn ẹ rí ìjókòó kẹta tó dá sílẹ̀ mbẹ ní bẹ́ẹ̀ tó lè máa ní tourist wọ́n pè ní tourist àwọn lọ́ọ̀yà lápò bẹ́ẹ̀ ètò tourist ní tààwọnú human rights initiative àwọn yẹn àwọn lọ́yà ní bẹ́ẹ̀ wọ́n sì tún láǹfààní àti sọ fún wa pé ẹ bá wa bájọba sọ̀rọ̀ àwọn tó lè bájọba sọ̀rọ̀ irú bá a ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò sẹ́gbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó pọ́sibú kí wọ́n kọlura wọn bí gómìnà tí a sì wà táwọn mẹ́tẹ̀ẹ̀ta ò ní ìdí wa abúlé ẹ̀kọ́ tẹ̀sí pẹ́yọ̀ kan náà láti kíni láàsọ̀pọ̀tì ẹ má wọ̀rí a sọ fún ìjọ tí ọba dìgbà pé ibi tí kẹ́ sọ̀pọ̀tì bẹ́ẹ̀ sì sọ̀pọ̀tì bẹ́ẹ̀ sọ̀pọ̀tì a sọ fún pé bí ìdíkẹ́ wà tẹ́ẹ̀ bá wà ẹ̀ka lọ́wọ́ ibi tí ọ̀yẹ́ wà ní torí àárín fàbù ṣìṣì ẹni ọba ṣe dáadáa lèèyàn máa ń compensate ẹ pẹ̀lú fóòtù ẹni tí ọba ní dáadáa tí ó ṣe ìyé ṣe kíni èèyàn ràn lọ kọ́dà kò gbowó fún yàn wọ́n bá rí pé ibi ń pọ́ ibi yẹn tí wọ́n á pọ̀ kú ó lè gbowó rẹ̀ oṣù mọ́ tẹ̀ka ọ̀tọ́ bá tẹ̀ka gbogbo Nàìjíríà lọ́sẹ̀ millions lọ́sẹ̀ ó ti ẹ̀ lé gbowó rẹ̀ pé fún tọ̀tọ̀ gbowó lọ́wọ́ ẹ̀nìkan lọ́sẹ̀ ọlọ́mọ bí ó ṣe ṣe yóò lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ àlùkì àwọn ibi ń pọ̀ àmọ́kọ́ wá tẹ ìka kọ́ ọ̀tọ̀ kó bá gbogbo Nàìjíríà èyí tá a tẹ̀ tọ́kọjá náà láyé Buhari à ń pariwo àmọ̀ pé dọ́bù nìgbọ̀ èmi ka ìrẹ́ ni ìka tẹ̀ ìrẹ́ ni ìka abú ìrẹ́ ni ó tó 15 years lọ́wọ́ nǹkan ọ̀tún a ti parí ẹ̀ wọ́n ti lọ bá àwọn adájọ́ láwọn yóò ń darí fún wa a parí ẹ̀ a wá padà sọ́dọ̀ wọn wá tẹ̀lé òǹtẹ̀ pé ibi tá a parí ẹ̀ sí wọn ti dà àìmọye tó yẹ pé mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ti jà àwọn alágbára sára àwọn alágbára yìí kan àwọn ọba dá kó bí á lè rè o ò lè mọ̀ bẹ́ẹ̀ àlàní àbá àkọlà ní torí ó ṣe ṣe kẹ́lò ní ọkọ̀ ọbẹ̀ nítorí kọ́ bá gbalẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá gbalẹ̀ ó lẹ̀ àwọn bá gbà padà ibi tẹ́ wáyé ṣọ́ọ̀ṣì almarom lóní ṣùgbọ́n wọ́n á rí ibi tí wọ́n kọ́ mọ́sálásí síbẹ̀ àwọn àbẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì bí ibi tẹ́ wáyé ibi tẹ́ dúró sí gangan plọ́ọ̀tì mẹ́ta ni ó wá dùn wọn fún odidi ọdún bíi mẹ́rin wọ́n yà bàtà fún wa ẹ̀ta wọn àti àwọn tí ṣáájú yín kọ́ mọ́sálásí ó sá dùn wọn ṣùgbọ́n àyè òbítẹ́ rí ni pé láàrin ọdún mẹ́rin wọ́n tó bí ìgbà mẹ́ta tí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wọn àwọn aláàlẹ́ àwọn tó dànù àwọn èèyàn wà pé ìjọba gbà bí gba kíni òótọ́ lọ́wọ́ fún ẹ̀ tẹ́ bá ń ṣẹ̀ṣẹ̀ lóòótọ́ tẹ́ pé Ọlọ́run ló ń wò pé yóò bí ọ léèrè sáàrí àtàlìkì àmọ́ máa sòótọ́ wọ́n á lè máa sọ̀rọ̀ tí wọ́n máa dọ́dọ̀ Ọlọ́run ẹ̀ ní wọlé
kò ṣépè o àkàṣàdúrà lásán a ṣépè fún o aṣòtọ́ wọ́n sì ròyìn sí ká ṣàdúrà àbùsí ní. ìkejì ẹ̀yìn tẹ́jọ́ rẹ̀ wá ìwà bá wa adélékè lọ́wọ́ bá wa ó tó wá wọ mọ́sálásí wa mo ní ẹ̀yà jẹ́ ìwọ lọ́wọ́ wọlé ó ní àmì mo ní àdúgbò lọ́wọ́ wọlé wọ́n bá dìbò fún ìwọ lọ́wọ́ ó choose nítorí mi ọmọ ní wípé a kì í sábòsí lórí tí ń lọ náà ní sábòsí kò ní pọ́sibù kẹ́nìkan mú kó ṣe tí mo ṣe fún aníwò rí kẹ́yà ní kò ní wọlé ẹlẹ́dì ọlọ́run ó fi síbẹ̀ ẹni tí ó ṣe ẹ bá ṣe dáadáa sí a tí lù wa táwọn mẹ̀kúnnù jẹ lára rẹ̀ táàrí nǹkan tó pàtàkì ó ní ọ̀wọ́lé bó ṣe ń wọ́n tó ń rẹ̀ bó ṣe wà àwọn tó kọjá ká máa ṣẹgbẹ́ àṣẹgbẹ́ kankan ṣùgbọ́n bí tó tọ́ bá wà tọ́lọ́ bá ń ṣe fún yàn tí gbogbo wọn mú tá à ń bá yín ṣe bá ṣe ń bá yín ṣe tó wà ní ìbáni kọ́sùkú ẹ̀kọ́ a ní ẹran mẹ̀kúnnù lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ ẹ̀gbọ́n mi nìsín ẹjọ́ ìjọba ọ̀kan nítorí pé mo sá fún gbogbo wọn àwọn Adélékè tí wọ́n sọ fún yín pé wọ́n fún yín lówó tẹ́ẹ̀mọ̀ fi ṣe kíní wọ́n lè fún yín mo ń sá fún gbogbo wọn kí n má bàa bọ̀ síbi kan ẹ̀dígẹ́ mi sìn nítorí ipò téèyàn sí kíní téèyàn wà ní. bẹ́ẹ̀ táwọn tá a ṣe fún gangan bẹ́ẹ̀ sọ fún àdọ̀lá bí ìgbà tí bẹ̀kọ́ bá ti ní láàárín àwọn òní rí ẹkú káàkiri mọ́ bó ṣe rí nìyẹn kí làwà ní tá a fi ṣètọ́ lọ́hùn iná ló sì pọ̀ lọ́dọ̀ jìn yìí ẹni kó lẹ̀ ẹ̀sìn lọ́kọ́ lábájá wọn ni kò kó lẹ̀ ẹ wo àfọ̀rọ̀ táwọn ṣe lórí skul àwọn owó káàkiri ni táwọn aláwọ̀ olówó lọ́dọ̀ aláwọ̀ ìjọba ní gbogbo ẹ̀kọ́ ṣùgbọ́n ó ń kálukú serious selfish lọ́pọ̀lọpọ̀ tààrà ẹ̀ nìkan tó olúkú jùlọ ni wípé àwa ní vision tá a ní ni wípé a fẹ́ kí mẹ̀kúnnù kọ́lọ̀ wo lu àwa ẹni wọ́n yàn jẹ ọ̀lẹ tẹ́ ẹ̀ mọ́ bí yín nìyẹn ẹnikẹ́ni tí bá ti ń jẹ́ ibùsàsí fún àwọn ọ̀lẹ agbára fún ẹni tí ó lágbára ààyè ìgbìjà fún ẹni tí ń ṣe kíni tí ń bá jà tí ó ń wọ ẹni tí ó gbìjà àwọn lórí òótọ́ lórí ẹ̀tọ́ ẹ̀ ẹni tó bá ti ń sìn yìí ó ní àyànfẹ́ Ọlọ́run lórílẹ̀ ayé because Ọlọ́run ló ní ẹni tí ò ní agbára tí ń yàn jẹ kò ní nǹkan kan jọ Ọlọ́run lábí sọ́nà wà wá láti sánmà ni Ọlọ́run máa lu àwọn èèyàn tẹ́ pé ẹ lọ gbìjà rẹ̀ ẹ̀dí ẹ̀dí sẹ̀ àìmọye ilẹ̀ láti gbà láti ọ̀tá tí wọ́n ń sọ́dù o tá a ti ń gbìjà lú o nǹkan kò sí àwọn àwa náà rí o àdẹ́gbogbo àwọn ọmọ yẹn pátá tẹ́lẹ̀ tá a máa ń lò yẹn pátá kò sí kan nù wọn bóyá tó ti parí ẹ̀kọ́ tó ti ń ṣiṣẹ́ ọ̀fẹ́ sí kan nù wọn tí ò ní lè tiẹ̀ alimọ́ lówó mọ́tò ká mọ́tò jọ ṣùgbọ́n àtọrọ jẹ tẹ́ ẹ mọ́ tọ́sẹ̀lẹ̀ ẹ mọ̀ pé mẹ́kùnnù ẹ bá ń sànú ẹ̀ Ọlọ́run mọ̀ sànú tọ̀nà arrahimuna ẹni bá máa ń sànú èèyàn yarhamuhumur rahman arahman Ọlọ́run ní jẹ́bẹ̀ òní ọmọ sànú ẹ̀ tí bá ń sànú èèyàn yarhamu man fil ard ẹ máa kí àwọn tí ń bẹ́lẹ̀ yarhamukum man fis sama tẹ́yìn bá ti ń kí ara lẹ̀ ara sáwọn ni wọ́n máa handle èyí láti kẹ́yìn mo sì bí ẹ náà sọ fẹ́yìn náà pé ẹ má ya wọn o ẹ sì má ya ta ẹ má nẹ̀ka nù ní tó ni o ìkejì àti ìrìn ẹni tára ìbalẹ̀ dáadáa ẹgbẹ́ mi nínú àwọn tẹ́lá lágbára àwọn ọmọ tí a náà ẹsẹ̀ ń dìde bọ̀lù ọ̀dọ́ ni á ọ̀dọ́ ẹ wo èjì ìwó láwà mẹ́ta ti 2 years sísẹ̀ tá a bẹ̀rẹ̀ tàwọn àdáni jẹ́ 50 years nígbà náà kódà àní jẹ́ 40 years ọ̀dọ́ 40 years aláwà ó yà ti máa tẹ̀ pàwájú yìí nìyí àwọn ṣùgbọ́n ẹ má wájú ọdún wọn ẹ má wájú ẹgbẹ́ kẹrẹ́ ìjọba ọ̀rẹ́ lómi fọ́ bùkọ́ àwọn ọ̀dọ́ lábẹ̀rẹ̀ láti 32 years àwọn ẹ̀sìn rí kò sí àbí ẹnìkan ní 12 years lòún sàsí àfáà ni ó tún wá lóògùn lọ wọ́n ní 12 years ló sàfihàn sàsí ó sọ fún báńkì 12 years ló sàsí àfáà kan sọ pé mo jowó ẹ̀ fún 4 years lẹ́yìn ìbára mo rí pé ìtọ́lọ̀ ṣe fún ọ̀pọ̀ lè ṣe fóun wọ́n mo ti fẹ́ràn rẹ̀ ní ìsìn wọ́n ní tipátipá ní màlẹ́ fi ṣe gẹ́gẹ́ ìfàlàfíà Ọlọ́run àpọ̀lù wa ọmọ ìyá béèyàn bá ń ṣàánú tó sì lóòótọ́ ogun ò lè ràn olóòrán ni ó ní ìdí àti máa jáyìí mọ́ra nígbà tó ọjà alábòsí náà ni ọjà kó lè dún wájú Ọlọ́run nígbà tí ọ̀gá mọ̀ pé ọba tí ọ̀fà bòsí ọba tí ọ̀fẹ́ rádaràda ó lè dúró tì ọwá ní sẹ́yìn àwọn kan wọ́n pa àwọn OPC ó sì ń gbàyàwó yàwó OPC náà ẹ̀kọ́ kan tí ilẹ̀ bá fẹ́ gan ó lè jalè gbogbo wọn tẹ́lá ń ṣe irú ẹ̀ níwèé lórí mẹ̀kúnnù ti jalè yẹn lórí àádà sẹ́yìn bàtà bẹ̀rẹ̀ kò sí OPC bàtà bẹ̀rẹ̀ owó pípọ̀ ìkíni OPC lẹ̀ ok OPC wa bá wa ń bẹ̀ àwa jẹ́ mẹ́ta ajẹ́ mẹ́rin fìjìláńtì ọlọ́dẹ àti tàwọn OPC wa dé wá jẹ́ kíni mẹ́rin àti fìjìláńtì àtọlọ́dẹ ó ti rẹ̀ wọ́n OPC ọjàlè bí gbọ́mọ̀ yànyàn jẹ́ kankan àwọn àdá kí ló dé táwà fi sẹ́kù dìíṣẹ́ nítorí pé nítorí mẹ̀kúnnù that is our vision àmìnà àwọn ẹgbẹ́jọ́ a ní àwọn ẹni Ọlọ́run ibùgánú ẹlẹ́bọ tí ó yẹ pé ẹ̀mí Ọlọ́run bẹ lára rẹ̀ ọ̀nà kọ́kàtọ̀ nù ni tẹ́ báwọn èèyàn kan wọ́n bí wọn nílé eré àbí ká sọ pé ẹ̀jẹ̀ rí ọkàn rí ń bẹ ní ara wọn ó lè mọ̀jẹ̀ irú ní ìṣẹ̀ ìfẹ́ dákọ̀ àwọn kan bẹ́ẹ̀ náà ẹlẹ́bọ tó pé tí wọ́n bá ṣe mẹ́tẹ̀ẹ̀ wa wọ́n dàbẹ̀wò ni àwọn olóòótọ́ ni pé ọmọ bẹ́ẹ̀ náà kìí sẹ́yìn náà kódà ní pásọ̀ aláàbò pásọ̀ tó tóbi bí lókan nílùú kódà tí wọ́n jẹ́ mẹ́mbà kan ní last week ọ̀kan náà mẹ́mbà kan mọ́jẹ̀ dákọ̀ oyè rẹ̀ tó gbogbo ilẹ̀ mọ̀ ó mẹ́sẹ̀jì mi pé bàbá ẹ mo fẹ́ fún yín mọ̀ràn ọ̀dà fẹ́ sọ̀rọ̀ lórí kìíní yìí ọ̀rọ̀ yìí ni bá àtijọ́ máa ń sọ̀rọ̀ nù àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé òtítọ́ ìsìn ìbẹ̀rẹ̀ ara ẹ mọ̀ pé ẹ hàn náà nídìílé ìyá àti bàbá tó bá rí mẹ́sìn náà ẹ hàn náà kọ́lá mọ̀jẹ̀ ìmáàmù yóò jẹ́ ìmáàmù kí ni ẹ hàn náà
ẹlòmíì ẹ̀jẹ̀ nígbà láàmú ẹ̀sìn oṣù rọ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ọ̀tẹ́jẹ̀ rẹ̀ sí ọkàn nígbà lórí láàmú ẹ̀sìn ọ̀dẹ̀ bá ọkàn rẹ̀ ó sì mú ẹ̀sìn kẹta lọ́wọ́ ó wí láàrin rẹ̀ wọ ṣòkòtò rẹ̀ síbẹ̀ ọkàn búyì náà ni ẹ̀jẹ̀ búyì náà ni anamọ́ta nǹkan rù wọ́n máa ń pẹ́ aláàjì ti bá gbọ́ ẹ̀jẹ̀ o aláàjì ti ṣe kiri o àfa àlàbájá wọ́n ti bàyàwó ìyàwó òun tẹ́tẹ́ o ntí máa ń ṣẹlẹ̀ nìyẹn nígbà tẹ́sí ọba ti ṣe kiri wọnú ara ọlọ tún ọkàn sí ó tún ẹ̀jẹ̀ sí ìparí ọ̀rọ̀ èyí mò ń sọ fún everybody tí bá ń gbọ́ òní ìlàfilélẹ̀ cooperative kẹsì cooperative foundation lálàfilélẹ̀ a máa kọ́lé fún tí ó tóbi sẹ́rí inú fíṣàn tí ó sì lọ́wọ́ tá a ní ilé tá a fẹ́ kọ́ wọ́n máa pè ní bayitul mal bayitul ní house mal ní money sẹ́rí ìtumọ̀ rẹ̀ ni pé finance kí ni o house of kí ni o finance kápẹ́ nínú àgbọ́yé ìsìláàmù ni ó ní ìpele tó mẹ́rin àbí márùn ó ní ìpele tó mélòó mẹ́rin àbí márùn gbogbo tí gbogbo yẹn mọ̀ jù ní sakat ìfúkẹ́ sakat tẹ́lẹ̀ mọ́ àyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bóyá kírísítẹ́nì ní abẹ́lẹ́bọ ni ó lè láǹfààní bẹ́ẹ̀ sẹ́yìn mùsùlùmí nìkan lọ́kọ́ máa ní ẹ̀tọ́ sí sakat tọ́wọ́ àdìkan là ń tẹ̀lé Kùránì àwọn adarí Kùránì ẹjọ́ wà ń tẹ̀lé Kùránì tó bá bọ́ sí ìkànnù èèyàn mẹ́jọ tó lè gba sakat láti pẹ̀lú wọ́n mú aláfàá ti kù lórí àwọn tó yẹ pé àánú ń bẹ lára wọn tẹ́ ẹ lè ṣe fún wọn àwọn ohun táwọn wà ní pé ẹwọ ibi tí ń pa mí alùpàá nínú sàkàtà ẹgbà ẹfún náà mùsùlùmí ẹgbà mùsùlùmí tó ní nǹkan méje ó lè sọ pé kò lè jẹun àárọ̀ ọ̀sán alẹ́ yóò tọrọ ni àti ó lè sọ pé ó lè jẹ tàárọ̀ kódà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó lè jẹ tàlẹ́ ṣùgbọ́n ó lè mọ́ ìtọ́sà jẹ ó lè ṣèkejì nù mọ̀sàkí wọn pè wọn àwọn jẹ́ ń pè ní nọ́mbà 1 ẹ̀dá kò sí ẹ̀ka tó lè jẹ kó lè gún ọ̀kadà yóò tọrọ owó ni àwọn lè tì wọn àpòkọ ní fakir ó lè ṣèkejì no bí irú wa ni mọ̀sàkí a máa ń fi nǹkan àwọn náà ń tajà tòmọ́tọ́ wá di àsìkò kan wọ́n lè máa wó wọn ọmọ sùkúù káàkiri kọ́mọ́rí wọ́n lè ní kò sí oúnjẹ tó jẹ lọ sùkúù láàrin wọ́n ní irú ẹ̀tọ́ wà lẹ́fù náà ẹ̀tọ́ cement tó lè gbà tán bá dájọ́ tán wọ́n làwọn mìíràn àléyá àwọn kan bẹ àwọn náà máa gba owó ìjọ káàkiri nítorí pé òun ráyè lọ bí iṣẹ́ ẹ̀fọ́ àwọn náà bẹ wọ́n ní wàhálà bá ti kò lóru ẹlẹ́ẹ̀kẹrin náà ni àwọn tí èsè mùsùlùmí tó yẹ pé kíní yìí yóò jẹ́ kí nígbà tó tẹ́ ẹ̀ bá ń pariwo pé ebi ń pa òun gbàgbé ṣé ń kírun àbí òkèrun tó lébi tí ń pa àwọn ọlọ́run ló lébi onímọ̀ fi pààyàn àbí bùkátà tó pé agbára rẹ̀ ọ̀ka mọ́ ta ló ní bùkátà ta ló bile bíyá jẹ́lẹ̀ wọn rán sí kápẹ́lẹ̀ tó ẹ̀sìn ọlọ́run ló ṣe jẹ́lẹ̀ wọn rán sí kọ́tọ́ àwọn kàwé kó lọ àwọn ọmọ tí wọ́n ní bàbá àyà ọmọ orí rìn wọ́n á kà wọn lọ́jọ́ mẹ́jọ ẹgbẹ́ nìṣẹ́ mo sọ fún gbogbo tí ń gbọ́ wáyé pé ètò mẹ́ta gbé kalẹ̀ ndé tá a ní kẹ́ bẹ̀rẹ̀ tí yóò bá fi di wòye ìsìn lọ́dún tí ń bọ̀ kò sí ẹnìkan kánú yín tí ẹni tí jàǹfààní ẹ̀ nígbà àdìgbà lérò náà ni pé Islam ó pín àwọn òṣì tí ń bẹ lára àwọn èèyàn tẹ́ bá wo àlàyé yẹn bó ṣe rí ẹgbẹ́ mo sọ fún yín pé àwọn kan bẹ ṣàpẹ́ ìtajà a ní program fún yín program tá a ní fún yín ni wọ́n mọ̀ ṣàlàyé fún yín ẹni tó pẹ́ ń tajà báwo tọ́lá àwọn ìpẹ́ tí ń tajà náà ní ọ̀dọ̀ wa ń bí ó lè di ọdún tí bàbá kan ní gbogbo ẹ̀ ti dàrú kí ló ti máa ń dàrú ní tó dé tí máa ń dàrú tó máa ń pọ̀ jù ní pé sẹ́mà ibi tá a kó jọ sí abẹ́ ìjọba ni ìjọba gan rí nǹkan lórí wa bọ́ọ̀ ra sọ ìjọba ó ti rí bẹ́ẹ̀ bọ́ọ̀ kọ́ọ̀lù lásán ìjọba ó ti rí owó ń bẹ̀ wọ́n ń gba owó lórí wa kọ́ wa dá padà sórí wa yorùbá wòye àwọn ẹgbẹ́ kan náà kó àwọn ìjọba tó máa ń ní wàhálà tí a ń kẹjọ mi ìkẹta jẹ́ fún lápèjì àgbẹ̀ kápágbẹ̀ níbi tí wọ́n ti gbọ́n tí wọ́n ti mọ̀ ìjọba ṣe ni tó wá ti kó nǹkan oko rẹ̀ dé kọ́mọ̀tà kókò lé ìjọba lọ ní kíjọba wá sanwó rẹ̀ fún ṣàpè yóò lóko yóò mọ̀ lóko lọ́dún tí mọ̀ ń wọ̀ pé kò sọ́ọ̀tì ní kíni ọdún yìí wọ́n máa gba nǹkan kágbẹ̀ tó bá ṣe wọ́n máa gbà nítorí pé kò ní agbára ju ẹnu lẹ̀ èyí kàti fi ń dá oko lọ. ṣàríkí àgbẹ̀ wa máa kó ọjà rẹ̀ kọ́ máa kó lọ ọjà fúnra rẹ̀ local business ni poor business ni non-advanced kini o business níbi tó ti advance yóò sáré àrídìí àdéhùn ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń jẹ lọ́wọ́ làwọn náà máa jẹ mango tẹ́ ń mu lọ́wọ́ làwọn náà máa mu kò sígbà tó ní máa mu mango tuntun sí ni lọ́dọ̀ tí àgbẹ̀ bá ti dáko tó ní pé tó ń bá ta ní 800 naira àti 1000 naira òun ó ti jèrè owó tó ń tó fi dá mi ìfọ̀dún tí ń bọ̀ yóò ti wà nílẹ̀ ìjọba wà fún ní 2000 ìjọba wà lọ tàfáwọn èèyàn ní 800 ẹ̀gẹ́ ìjọba mi ìjọba ń pè ní subsidy lọ́dọ̀ tiẹ̀ iná nù ẹ máa gbọ́ ìjọba ọ̀rà nǹkan ní 1000 lọ́wọ́ àgbẹ̀ lọ́nà tó gbọ́ ó ti pé rẹ̀ nílọ̀kú mẹ́ta tó bá fẹ́ tà fúnra rẹ̀ nítorí 1000 kò lè wọ́n lè ra ju 400 lọ tó bá fẹ́ tà fúnra rẹ̀ ṣùgbọ́n àmọ́ pèsè àkàrà lọ tà fúnjọba oníjọba yóò fún un lówó tí ó tó ràn lọ́wọ́ kó lè bá a máa dá oko lọ torí ó lójú ẹni tí ń dáko wọn àbá fi kún ṣe méjì ni ìsádà kí iye tí àgbẹ̀ ló wọ́n tà kẹ́ rà lọ́wọ́ ẹ̀ kọ́ padà sóko ṣùgbọ́n tó yẹ pé àwọn àgbẹ̀ yẹn ti kéré jù ẹ fẹ́ encourage wọn ẹ bá wọn dọ́gbọ̀ ẹ̀ gbogbo ẹni tí wọ́n fẹ́ ṣàgbẹ̀ ní oṣù kínní yọ ṣàgbẹ̀ irú ẹ̀ ló ń ṣe ní ibi orí wọn ti pé ṣáájú àgbẹ̀ bá ti wá rà ọ̀nà méjì náà tẹ ọmọ inú ìlú wọn subsidize rẹ̀ wípé máa rà á lówó tọ́pọ̀ láti fi dẹ̀ wọ́n lára ń gbé pé business ní ìwà tí wọ́n ti di ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n gbé lọ́wọ́ yẹn ṣé ìgbéjọba ni gbogbo kì í ṣe rékà tí àgbẹ̀ fi dá oko nù igbó nìkan làwọn ń wò
àwọn rí gbogbo òlu àwọn ọmọ ibi tí àgbàdo ó ti tà wọ́n mọ̀ bí tẹ́ pé ẹ̀wà ni wọ́n ń fẹ́ wọ́n mọ̀ bí tẹ́ pé wọ́n fẹ́ ní ọ̀nà tẹ́ pé bẹ́ẹ̀ bá tà fún ẹ ní ìlọ́po mẹ́ta tẹ́ rà wọ́n rà ẹgbẹ́ mi sẹ́ àwọn sì ní agbára tí kò lọ ẹ́ ní ìwé ẹ̀ kí ètò báwọn náà kápẹ́ lórí èyí làṣẹ kí wọ́n ṣọ́ọ̀tì tí wọ́n bá extend ẹ̀ bí mo ṣe wí tẹ́ ń kó lọ sórílẹ̀-èdè mi wọ́n pa gbogbo owó tí wọ́n rí tí wọ́n fi help àgbẹ̀ yẹn wọ́n rí wọ́n ìṣòro tí ó tó jẹ́ ètì ẹ̀ náà ẹ ti kẹ́jọ́ mi sẹ́ ìborí wọn pè mí Israẹli máa sọ̀rọ̀ kan engineer Israẹli kan wọ́n jalè kọ́ wá ń bọ̀ wá sí Ìbàdàn ẹ̀rọ ẹni odò tí ó rí ṣẹ́gbẹ́ òkun lásán ní èrì àtòdò díẹ̀ àtún ní odò gbòmí ọlẹ́ni odò tó ń rí kápẹ́ orílẹ̀-èdè àwọn bá rí àwọn onídìí petrol ó ti tó láti di olówó àwọn fìnẹ́sì ara àwọn tó fìnẹ́sì ẹlòmí bẹ̀rẹ̀ tí bá Nàìjíríà wà nítorí wọn òpin gbọ́ wọn àwọn mọ́yèsí ẹja Ọlọ́run ló sì lẹ́ja Ọlọ́run ló kódò fún ìwọ̀n mọ́yèsí mo gbọ́gbọ́ mi ń ká wò ó ní wípé ẹ̀yin tẹ́ ń tajà ẹ máa ṣe cooperative débẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tajà yẹn ẹ máa ra yín lọ láàrin ara yín àwọn oníyàn kàtà fẹ́ mú bẹ̀ tí a bá ti rí pé bá ti ń bá lọ ọ̀nà ni pé a lè sọ fáwọn tó bá jọ rẹ̀ wá torí wọ́n pé tí wọ́n máa gbọ́ràn sí alẹ́ nu níjọba ẹ bá ní báwọn fowó sí kán lè bá máa rówó yára wọn tí ó sì gbọ́dọ̀ sí lè mẹ́ nítorí bá yá náà ní kó sí kíni kọ́ sọ ẹyọ kanu ẹlẹ́ẹ̀kejì ó wá ń ta ohun tiẹ̀ kò tiẹ̀ lówó tí ìwọ ọjà ẹnu ọjà tẹ́ ń ta ẹlòmíì ń bẹ wà láàyè wọ́n pọ̀ jù yín lọ wọn ò lówó tí wọ́n fi lè ta wà láì wọ́n pọ̀ wọ́n tó pọ̀ jù yín lọ irú ọjà tẹ́ ń ta tí ó bá jẹ́ oúnjẹ bàtà ló ń tà ní àgbàdo ló ń tà ní ẹ̀pà ló ń tà ní tó yẹ máa ta àwọn kan bẹ tẹ́ pé òṣùwọ́n tó wọ́n fi tàǹtọ̀ ń tà nǹkan inú ètò tá a gbé kalẹ̀ báyìí ò ní yí pé tá a bá ti rí inú àwọn tánlá àwọn gbàgbọ́ nínú prógráàmù wa tí wọ́n á fún wa lówó á wà ní wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ bó ọjà tó fẹ́ tà bó ló ṣe lè ta ẹ̀yin tẹ́ ẹ máa ń pa ẹ̀ dá lẹ́kọ̀ọ́ àwọn táwọn náà bá mọ̀ tá a ṣe ṣàtìlẹ́ lórí ẹ̀ dá lẹ́kọ̀ọ́ kíkẹ́ sọ pé àkàkọ́ olè lọ́wọ́ sọ àwọn kọ̀ọ̀kan níbi ó ṣe tà á ṣẹ́gbọ́n mínísì lẹ́nà àkàkọ́ olè lọ àgbà padà o ọ̀nà méjì ni àgbà padà o ṣẹ́gbọ́n ọ̀nà aláwọ̀kọ́ yìí ń tajà náà fi ń yá yín orí tá a lè ṣe fẹ́yìn òní wípé ọmọ ẹgbọ́n ẹ̀kọ́ owó síbẹ̀ ká máa rówó ṣòwò lọ ẹgbẹ́ nìsín a sì ní ìdílé kan ẹ̀yin náà lè máa pín èrè láàrin kíni láàrin ara yín ṣẹ́gbọ́n yìí ń tiẹ̀ ní tí ó fi di ara yín nù yóò sì ẹ̀sẹ̀ máa tò lẹ́yìn yín náà ni tá a bá rí ẹni tí ó ṣe kíni tí ó gun ta ni ní pọ́s ẹgbẹ́ nìsín a máa wà pé ẹni báyìí a ní èèyàn mélòó báyìí lẹ owó tí wọ́n ní ìdòdó tó 200,000 naira lọ tó bá ti fún wa direct ká fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lóko ọ̀yà iná ìwọ̀jà èyí ń prógámù kejì nù prógámù ẹlẹ́ẹ̀kẹta iná ni àwọn alájàlú ó lè jẹ́ ìtẹ́ ìtajà iná àwọn kan máa ń ṣẹlẹ̀ sẹ́lómi ẹ̀ẹ́kà rí pé kọ̀ wájà mọ́ ni fún yàrá lọ́dọ̀ rẹ̀ ó lè lé owó òun ti kó fọ́mọ ó ti kó lọ sùkú ibi tó wà á ti rò fún òun yá òun òṣèké ni àṣẹlẹ̀ pé ọmọ ọjà dà owó tó kó ó tún àjálù ṣẹlẹ̀ sí ẹ̀yà ẹgbẹ́ nìsín òun iṣẹ́ ni tí ó ń wá kán fún ẹ̀ka ìyá òun kóhun tó fi ṣe kéde o a máa wá yà lọ́nà tí ó gba ọ̀rọ̀ lọ́rùn láti dìde padà ẹgbẹ́ nìsín ìyẹn ni pé ẹgbẹ́ pé ó ní kan ṣe kò ní tí ó fi ṣe kéde tí ó fi ṣe ọmọ tí ó ṣe ọ̀kan ní tí ó fi ṣe kéde o tí ó fi ṣe torí òṣì yà lọ́tọ̀ọ̀tọ̀ ìṣòro yà lọ́tọ̀ọ̀tọ̀ ṣé àárí kan bẹ́ẹ̀ wọ̀lẹ̀ gáàrì mí náà àtọ́jẹ gbèsè ó ń gbèsè a ti ṣe program rí mo ní wọ́n mú àwọn ìyá bíi 20 kan náà 27 50 àkọ́kọ́ bí ẹlẹ́rìí gbèsè wọlé jẹ́ ọya ẹ̀sán gbèsè wọn ká tó wá kó kílẹ̀ máa ń ṣe ẹlòmíràn máa ó ní kẹrìsìnì òfin máa ta ẹlòmíràn sọ a sì fún wa lówó lágbàtà àti fún wa lówó wọn ọ̀tọ̀rọ kódà bí wọ́n bá tún wá ń tọrọ wọn ọ̀tọ̀rọ lọ́dọ̀ tèmi tèmi máa ìmáwò ẹ̀ kẹta bẹ̀rẹ̀ pé àbáṣe mistake ẹ̀ yá gba empowerment síbẹ̀ pé fọ́ǹbù ni empowerment fẹ́lẹ́ fún yín wọ́n lè fọ́ǹbù ni ẹ̀ sọ pé ànáwó fún ẹ̀kọ́ náà ẹ̀ lè assist mẹ̀kúnnù pẹ̀lú empowerment lásán ẹ̀ fún gbọ́dọ̀ fi kà méjì ṣe àbí mẹ́ta number 1 tẹ́ẹ̀fì sí ni pé ẹ̀kọ́ study ẹ̀ tẹ́ẹ̀fẹ́ fún empowerment ṣe ìjẹ́gbèsè lẹ̀ gbogbo owó tẹ́ fún yìí pé kọ́lọ̀ fi ṣe empowerment ṣé ìṣe ń gbèsè ní ọgbà lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ ọkọ̀ gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san tẹ́ bá fẹ́ empower ẹ̀kọ́ kọjá gbèsè ẹni wọ́n kọjá gbèsè wọ́n sì bẹ̀rẹ̀ sí máa jẹ gbèsè ni àmọ́ ẹ máa gbọ́ kọjá gbèsè àmọ́ ọmọ tí ẹ̀ gangan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ méjì ni àwọn mẹ́fà yòókù bíi sista Memuna wọ́n ti sá lọ nígbà tí wọ́n kò lé ọkọ wọ́n fi ọmọ mẹ́ta lẹ̀ Fatima wọn náà fẹ́ ọkàn lẹ̀ wọ́n sábà kọ́ ọmọ tí yóò yà àwọn méjì náà ní ojoojúlówó àwọn yòókù àwọn ọ̀daràn ni àwọn ọ̀daràn ọmọ sí ẹ lọ́dọ̀ wọ́n ń jẹ ìyóò yà wọ́n á ń jẹ ìwọ wà lọ fẹ́ fún empowerment ọwọ́ fún empowerment owó tí ń pa ní dojoojúmọ́ ju 1,500 lọ ọmọ mẹ́fà pẹ̀lú àwọn 1,500 sótì tó wọn ajẹ́pẹ́ ìjẹ́ fẹ́ ìpàwà ẹ̀gọ̀ ẹ kọ́kọ́ fún lówó díẹ̀ tí ó fi ránjẹ́ lé tí ó sì máa fi manage fún bí oṣù kan lẹ́yìn náà kó owó business fún kọ́mọ́ tọwọ́ bọ owó business torí ọ̀pọ̀lọpọ̀ tí máa pa business òun náà ní kíni náà ló ń jẹ ìran kẹta náà ni mọ̀rọ̀ kábà òun náà àwa ò ní fi ẹ̀ta fẹ́ ìpàwà lẹ́ lásán àásọ àstọ́dẹ̀ àkọ́ ìtumọ̀ study special committee ni wọ́n ó bí lè rà question kan wọ́n ó wo kí ni condition yẹn gan everything kí ló máa ṣe tẹ́rí tó bá tó sọ pé sọ́ọ̀fù lòun máa ta orí sọ́ọ̀fù lòun máa ta ẹ máa sọ́ọ̀fù ta dáadáa bí àwọn àwọn pé
ṣé sọ́ọ̀fù tó fẹ́ ta yìí lásìkò ìṣe ń tà ṣé àsìkò yìí ni ó ń tà àbí kọ̀tà lásìkò yìí àbí ibi tó ti fẹ́ máa ta èèyàn mẹ́jọ ló rọ́ kiri ká rẹ̀ ẹ̀rẹ́ nìkan àwọn afẹ́jọ́ sùn àgbà mi pé àwọn ayé ń tẹ̀lé òun yára dé oníṣọ́ọ̀bù tó wù sílẹ̀ òun kọ́ ń pa owó àwọn arànjú mọ́ sọ́ọ̀bù òun á pa owó mọ́ tó wá bẹ́ẹ̀ sí pẹ̀lú àwọn ayé ṣe yìí adúfún ọlágbà àgbà tó ti ń ta kí ló dé ẹ̀yin tẹ́ fẹ́ rà lẹ́ẹ̀ mọ́ dáadáa ni o ṣe é nígbà tí ń ta sọ́ọ̀fù òun nìkan ní ta sọ́ọ̀fù mẹ́ mẹ́ta àwọn olùsẹ́gbẹ́ rẹ̀ sẹ́gbẹ́lẹ́gbẹ́ àṣọ́ọ̀fù ká àwọn àbájú sí gba sọ́ọ̀fù nígbà yẹn rí bí oṣù mẹ́fà èèyàn bí mẹ́fà ní ta sọ́ọ̀fù tó nìkan ti ta sọ́ọ̀fù ayé ò ṣe àwọn tí ń ta ti ń tà ní ṣe ẹ̀ẹ́dẹ̀ sọ fún wípé bọ́yá sábà ìgbà bá ti láìkí sọ́ọ̀fù nǹkan ẹ̀bà mú nǹkan mímọ̀ àbí kẹ́ mẹ́ta sọ́ọ̀fù wọn àbí ẹkú kò lè rí àyè kápọ̀pọ̀ tó ní tiẹ̀ bá wà kẹ́ lọ sí kéde ìbò mi irú àkótán báwọn ní irú prógámù táwà fẹ́ ṣe tàfẹ́kẹ́ bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́ọ́ jẹ́ àríṣe ẹ ti gẹ́rì sẹ́ ọlọ́run tó wá jẹ́ kára wọn aláàánú tí wọ́n gbọ́n tó lẹ́nu mi pàtó pé ọkàn náwó ni kò gbọ́n ọkàn náwó owó tí yóò ní túmọ̀ nìyẹn ìyẹn ní olùsísí lára àwọn èèyàn òfin kó ń bẹ lórí wrong place àbí wrong time lọ́nà àbí ọ̀nà tó ntí ọ̀nà lé lórí wrong ẹgbẹ́ nìsín ọ̀ study ẹ̀ kó tó ṣe kíni kó tó ṣe so àwọn yẹn lè tó tá a gbé kalẹ̀ báyìí wọ́n ṣàlàyé abala tó jẹ mẹ́yìn ọlọ́jà fún yín kọ́lọ̀ ẹ wá máa bá níbẹ̀ lọ́kọ́lọ̀ jẹ́ àríṣe ẹ wá gbọ́ abẹ́ extend ẹ̀ tá a bá ti rí ti aṣẹ́ ń dè abẹ́ extend ẹ̀ kọ́kárí àwọn ará àgbòrò kọ́kárí state mi torí bẹ́ẹ̀ sí ní àwa Lagos àwa ní Ogun state àwọn wà ní Èkìtì Ondo ó wà ní North ní Zaria ó wà l'Abuja ó wà káàkiri àlèmọ́ ọ̀rọ̀ program mi káwá sọ pé àgbàgbé àwọn yẹn wà náà lórí òkú ẹgbẹ́ nìsín so tí èyí bá dúró da tábí àyín gbà á extend ẹ̀ òyìn ìgbẹ́ náà tó bá dúró da á máa fa nǹkan kakún yọmọ lágbára sí a ní program zakat tí zakat bá jáde ẹjẹ bá ń bẹ̀rẹ̀ mi tó sàkàgbà ẹgbẹ́ nìsín á fún ẹgbẹ́ mi sìn láti ọjà ti dé àmọ́ fún yẹn ni ẹgbẹ́ nìsín ọlọ́run bẹ̀rẹ̀ mọ́ ràn án lọ ẹnìkan wá surprise ní pé 150 máa lù ẹwà wù ẹgbẹ́ 150 máa lù mo ní ma wọ́n wò pé báyá àwọn tó ṣèlú ló kólẹ̀ ewé ní abíjà nù wọn tó kólẹ̀ kò sí ìjọba tó lè kó 150 máa lù fa kò sí ìjọba náà wọn ọ̀dá tó bá ń no individual no government bóòlù ṣe jẹ́ àwọn máa ń já dá sí ọ̀rọ̀ Palestine bọ́sẹ̀ fìyà jẹ àwọn mùsùlùmí lágbàáyé a máa ń dá sí àwọn táwa lọ conference táwa pàdé àwọn tí wọ́n jọ mọ́ ẹgbẹ́ nìsín tájọ lọ gbẹ̀gbà bóòlù ṣàánú àwọn tí wọ́n pa yìí bóòlù ṣàánú àwọn ogun tí wọ́n lọ́bi tí ó stop ìgbà nínú wọn làwa rí inú wọn tí wọ́n máa ń pa ẹran káàkiri wọ́n ní company tó pé wọ́n gbẹ̀rẹ̀ káàkiri wọ́n á lọ pa sódù kan náà láwa ní sẹ́yìn lè bá gbé wá sọ́dọ̀ tí a náà ní ni wọ́n fi gbé wá àwọn èèyàn tí a náà ní ìdìyẹ bá ní gbé wá ní wọ́n fi gbé wá ẹ sì máa wò nígbà tí bàbá wa kan sọ pé ṣé ìgbà tí wọ́n padù màlúù pẹ̀lú ẹgbẹ́ mi màlúù kan mo lè gbé ẹgbẹ́ rí ní màlúù ẹ̀yọ̀ kan bẹ̀ ìjọba ní kí ni mo pa fáwọn ará ilé mi àgbò ni àgbò nǹkan bòmí ni lórí bá rúwà àgbò ọ̀dà gbé bòmí ni bẹ̀rẹ̀ sí kiri àwọn àgbò kan ti di owó tó yẹ lè fi ṣe foundation owó tàbí ṣe foundation ní jọ́bẹ̀ ìbádé títẹ̀ ìlàgbọ́n àgbò ní so èyí tí mo pa fún èmi àtàwọn aládùúgbò mi kékeré kan kì í ṣe màálù kan tí wọ́n gbé wá àádégbòrò ẹnìkan ló gbé màálù kan wá àádégbòrò so èyí tí Ọlọ́run ní kí a rí kó jẹ́ kó ní tùmọ̀ ká pé àwọn èèyàn ṣe wọn náà ní 150 báyìí ṣe bẹ̀rẹ̀ wọn ẹ̀pá ọkọ nù lágbà Ọlọ́run bí ó ṣe máa lọ nù àwọn tó ọ̀gá ti fún wa ní promise bí ó ṣe máa lọ nìyẹn Ọlọ́run kó fún wa láàfíà Ọlọ́run fún lédè wa láàfíà ààrẹ Nàìjíríà Ọlọ́run tó sọ́nà gbogbo àwọn tí wọ́n darí wa Ọlọ́run kó sùn wọn nù ọmọ tó wọn sọ́nà àwọn tí wọ́n darí náà Ọlọ́run máa darí wa o bá handle life wa o wọ́n fi wá lẹ́ o gbogbo àdúrà tá à ń gbà Ọlọ́run bá níjọ́ gbà bàbá Olúwo Ọlọ́run jẹ́ mi ogun gbogbo àwọn aṣáájú ẹ̀sìn tí wọ́n ń ṣe dáadáa Ọlọ́run bá lè dúró tì wọ́n gbogbo wa táwa wà níjókòó bí gbogbo àdúrà Ọlọ́run jẹ́ ọgbà ẹ̀rí wa lọ́dún yìí Ọlọ́run jẹ́ tó rí alọ́dún túnbọ̀ pẹ̀lú dáadáa àwọn náà rí ọlọ́dún túnbọ̀ Ọlọ́run pẹ̀lú kọ̀ọ̀kan nù wa wọ́n tẹ̀ mọ́ bá àwọn ọmọ wa jẹ́ kọ́mọ̀ bá ń tà jẹ náà kọ́mọ̀ bàjẹ́ kọ́mọ̀ dìlọ́ ọlọ́jọ́ máa gúrò sí ni ní ti aláàrùn kọ́mọ̀ dàgbà sí kọ́mọ̀ pọ̀ sí subhana rabbi